A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó LASEMA ti sọ wípé ó ṣeé ṣe kí wọ́n wó ilé ìjọsìn Christ Embassy tí ó wà ní ojúnà Billings ní Ọ̀rẹ́gùn agbègbè Ìkẹjà ìpínlẹ̀ Èkó tí iná jó lówùúrọ̀ àná bí àyẹ̀wò bá tọ́ka wípé kò pójú òṣùwọ̀n mọ́. Èyí ń wáyé bí ààrẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Love World Incorporated tí wọ́n mọ̀ sí Christ Embassy ẹni ọ̀wọ̀ Chris Oyakhilome ṣe sọ wípé àwọn yóò tú ilé ìjọsìn ọ̀hún kọ́ sí tuntun tí yóò tóbi ju ti àtẹ̀yìnwá lọ láti fi pààrọ̀ èyí tí iná jó. Permanent Secretary fún LASEMA Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sányìntólú ni ó sọ èyí nígbà tí ó ń dáhùn ìbéèrè láti ẹnu àwọn akọ̀ròyìn níbi ìṣẹ̀lẹ̀ iná lánàá. Akọ̀ròyìn tí ó ṣe ìwádìí sí ibi ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún ṣe àkíyèsí wípé iná yìí súyọ láàrin aago 7 ààbọ̀ òwúrọ̀, ṣùgbọ́n bí àwọn panápaná ti tètè dé ibẹ̀ ni kò fi ráàyè ràn mọ́ dé ilé mìíràn nítòsí. Nígbà tí ó ń ṣàlàyé, Ọ̀kẹ́ Ọ̀sányìntólú ní iná ọ̀hún ti dá ìjàmbá tí ó pọ̀ sílẹ̀ sára ilé ìjọsìn. Ògiri ilé ìjọsìn ti sán, ìdí nìyí tí wọ́n fi gbọ́dọ̀ ṣe àyẹ̀wò sí i kí àwọn tó mọ ìgbésẹ̀ tí ó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Katsina ni a gbọ́ wípé wọ́n mú arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aisha Abubakar lórí ẹ̀sùn wípé òun ló ń fi ohun ìjà olóró ránṣẹ́ sí àwọn àdàlúrú. Ọjọ́ Ajé ni ọ̀jọ̀gbọ́n lórí ààbò Zagazola Mahama ṣe ẹ̀sùn yìí. Ó ní níbi ìpàráàrò ni wọ́n ti ṣe àwárí àwọn ohun ìjà olóró wọ̀nyí nínú ẹrù Abubakar. Wọ́n ní ó kọ́kọ́ sẹ́ wípé òun kò mọ nǹkan kan nípa rẹ̀. Nígbà tí ó yá ni ó jẹ́wọ́ wípé láti ìpínlẹ̀ Nasarawa ni òun ti ń kó wọn bọ̀ fún àwọn ẹgbẹ́ àdàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai náà ti ṣe àbẹ̀wò sí ààrẹ àná Muhammadu Buhari lánàá ní ilé rẹ̀ tí ó wà ní Daura ìpínlẹ̀ Katsina. Èyí ń wáyé láì tí pé wákàtí 24 tí Buhari gba àlejò olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ọdún 2023 Atiku Abubakar. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti kọ̀rọ̀ ojú sí ìpèníjà tí àwọn òṣìṣẹ́ ìlera ń kojú lábẹ́ ìṣèjọba gómìnà Adémọ́lá Adélékè. Ẹgbẹ́ yìí ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ó burú jùlọ láti ìgbà tí wọ́n ti ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 23 sẹ́yìn. Alága ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Tajudeen Lawal sọ nínú àtẹ̀jáde àná bí ó ti ṣe ẹ̀sùn wípé ìwà ọ̀dájú fún ìjọba tiwantiwa láti kọ etí ìgbọ̀nyín sí ìbéèrè àwọn òṣìṣẹ́ ìlera. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù kọkànlá ọdún 2022 ní ìjọba Adeleke nípasẹ̀ àṣẹ ìjọba rọ àwọn òṣìṣẹ́ ìlera nípò tí aṣíwájú rẹ̀ Adégbóyèga Oyètọ́lá gbà síṣẹ́. Ìdí tí wọ́n fi rọ àwọn òṣìṣẹ́ ìlera níbi tí a ti rí dókítà, nọ́ọ̀sì, apòògùn ni wípé ìwé ìgbanisíṣẹ́ wọn jáde lẹ́yìn tí Oyètọ́lá pàdánù ìbò gómìnà ọdún 2022. Bákan náà ni Lawal ṣàlàyé wípé ìjọba mọ̀ọ́mọ̀ ṣe ìdádúró ìgbanisíṣẹ́ àwọn òṣìṣẹ́ ìlera nítorí wọ́n ń dúró de àbájáde rògbòdìyàn owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ó ní èéṣe tí gómìnà Adeleke ṣe gbaṣẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ ìlera tí gómìnà àná Gbóyèga Oyètọ́lá gbà síṣẹ́ nígbà tí ó mọ̀ wípé òun kò ní ojútùú sí ìṣòro ìlera ní ìpínlẹ̀. Nígbà tí ó mọ̀ wípé ìpínlẹ̀ nílò òṣìṣẹ́ ìlera, ṣé ó fẹ́ kí ará ìlú kú kí ó tó gba òṣìṣẹ́ ni? Nígbà tí gómìnà àti àwọn ará ilé rẹ̀ ní agbára àti rin ìrìn àjò lọ ilẹ̀ òkèèrè fún ìlera gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo ìgbà, ó ní kí gómìnà tètè jí gìrì sí ojúṣe rẹ̀ nítorí ará ìlú nílò ìlera tó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
igbákejì ààrẹ kashim shettima ń ṣe ìdárò bí ìyá ìyàwó rẹ̀ hajiya maryam abubakar albashir ṣe jáde láyé lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́rin lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ìròyìn Stanley Nkwocha ni ó ti ṣàlàyé wípé hajiya albashir di olóògbé ní ìrọ̀lẹ́ àná ọjọ́ àìkú ní ìpínlẹ̀ kánò. Yóò wọ káa ilẹ̀ lọ lọ́sàn-án òní ọjọ́ ajé gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn mùsùlùmí. Kí ó tó di olóògbé, gbogbo ènìyàn mọ hajiya gẹ́gẹ́ bí onínúure ní agbègbè rẹ̀ tí ó tún jẹ́ mùsùlùmí òdodo. Ọ̀pọ̀ ni ó mọ̀ ọ́n gẹ́gẹ́ bí alábàárò àti alátìlẹyìn láàrin ẹbí àti ní ìpínlẹ̀ Kánò lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìyàwó àfẹ́sọ́nà olórin Davido, Chioma Rowland ti ṣàlàyé bí olórin yìí ṣe yà á lẹ́nu pẹ̀lú àpèjẹ tí a mọ̀ sí bridal shower. Ó ní Davido tan òun wípé àwọn ń lọ fún oúnjẹ alẹ́ dínà. Nígbà tí ó dé ibẹ̀ ni ó rí ọ̀pọ̀ èrò pẹ̀lú amúlédára tí wọ́n fi ṣe ilé lọ́ṣọ̀ọ́ àti fèrè kí ó tó wá mọ̀ wípé ayẹyẹ ìyàlẹ́nu ni èyí jẹ́, surprise party. Ó fi ìdùnnú rẹ̀ hàn bí ó ṣe fi gbé ta pẹ̀lú ayọ̀. Èyí ṣíwájú ayẹyẹ ìgbéyàwó wọn tó ń bọ̀ lọ́nà ní ọjọ́ 25 oṣù kẹfà ní ìpínlẹ̀ Èkó, tí ó ti ń fa oríṣiríṣi àhesọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.